ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí ikú Òbésèré olórí ọ̀dọ́ tí agbébọn jí gbé l'Ondo. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ti Ondo ti ní òun mà ti fi sìnkún òfin. Òun ti fi mú ẹnìkan lórí ikú olórí ọ̀dọ́ kan lágbègbè Ìṣó Àkókò. Olóògbé náà tí wọ́n porúkọ rẹ̀ ní Òjó Abbey tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Òbésèré. Òun ni wọ́n ní àwọn agbébọn mà jí gbé lásìkò tí ó máa ń bọ̀ láti agbègbè kan ní ìpínlẹ̀ Edo. Ìròyìn ní ọjọ́ 22 oṣù kejì ọdún 2026 ni wọ́n mà jí ọkùnrin náà gbé tí wọ́n sì gbé lọ síbì kan tí ẹnikẹ́ni kò mọ̀ kí wọ́n tó gba ẹ̀mí rẹ̀. Ará ìlú kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Túnjí ìmọ̀ ló mà sọ fún àwọn akọ̀ròyìn pé àwọn ọ̀dọ́ ìlú tó fi mọ́ àwọn fijilantè ìmọ̀ ló mà ya wọ igbó láti ṣe àwárí rẹ̀. Lẹ́yìn ọ̀rẹyìn òkú rẹ̀ tó ti ń jẹrà ó ní wọ́n mà ṣàwárí nínú igbó Ìgara tó mà wà ní ìpínlẹ̀ Edo. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ti Ondo DSP Àbáyọ̀mí Jímọ̀ ìmọ̀ ló mà fìdí ìròyìn ikú ọkùnrin náà múlẹ̀. Ó ní ọwọ́ mà ti tẹ afurasí kan. Afurasí ọ̀hún ó sì ti ran àwọn lọ́wọ́ báyìí láti mọ kúlẹ̀kúlẹ̀ ìṣẹ̀lẹ̀ náà. Ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ti Ondo Adébọ̀wálé Lawal ó ti pàṣẹ kí wọ́n ṣe ìwádìí kúlẹ̀kúlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà kí wọ́n sì rí dájú pé gbogbo àwọn tó lọ́wọ́ nínú rẹ̀ ń ló fojú winá òfin. Gẹ́gẹ́ bó ṣe sọ, àwọn afurasí darandaran ìmọ̀ ló mà jí ọkùnrin náà gbé nínú oṣù kejì ọdún 2026 yìí. Jímọ̀ sọ pé iléeṣẹ́ ọlọ́pàá ó bá mọ̀lẹ́bí olóògbé náà kẹ́dùn wọ́n sì ti ń ṣiṣẹ́ takuntakun láti rí dájú pé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò mà wáyé mọ́ ní ìpínlẹ̀ ti Ondo. Ẹ̀wẹ̀ ìṣẹ̀lẹ̀ ìjínigbé báyìí ó ti di tọ́rọ́ fọ́nkálé ní ìpínlẹ̀ Ondo. Ó sì fẹ́ jọ bí ẹni pé gbogbo ìgbà ó ní wọ́n ń jí àwọn èèyàn gbé níbẹ̀. Inú oṣù kejì kan náà làwọn agbébọn inú wọn mà jí àwọn tó ń ṣe ìṣòru gbé lọ ní ìjọ CCC kan nílùú Uzo lẹ́bàá ìlú Ọ̀wọ̀. Lálẹ́ àná tí ń ṣe ọjọ́ ajé Monday afurasí darandaran ó mà tó gbẹ̀mí ọkùnrin àgbẹ̀ kan lójú ọ̀nà oko rẹ̀ èyí tó fa ìfẹ̀hónúhàn nílùú Ayédè Ògbésè lójú ọ̀nà márosẹ̀ ìlú Àkúrẹ́ sí ìlú Ọ̀wọ̀ láàárọ̀ òní tí ń ṣe ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa dá ìtọ̀bọ̀ padà sórílẹ̀-èdè wa Nàìjíríà lápapọ̀. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa máa wí tó wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run ọba Elédùmarè yóò dé gbìyànjú èmi àti ńlá dé o, àmín.